ẹ dákun gbogbo ẹ̀yàn ọmọ kéékèèké ẹ̀yọ ọ̀dọ́ Islam advice mi fún yín nu ẹ kéwú ẹ bá sì kéwú tán ẹ fi kéwú yín contribute sínú Islam ẹ má fi kéwú yín ẹ má fi bà Islam jẹ́ ẹ má fi kéwú yín kó àwọn èèyàn kó nú ẹ ẹ fi pé àwọn èèyàn wọnú ẹ ni wàhálà wa pọ̀ àwa mùsùlùmí alukurani wọn láti wá gbé kalẹ̀ yìí àná ní alukurani ma oníkálukú náà ti tiẹ̀ lọ èyí tó parí rẹ̀ níbi sàdúrà fún gbogbo jama òun náà ni wípé alukurani yẹ dáhùn àfáà yìí wọ́n kọ́ nǹkan fún ọ wọn náà kà ẹ bá ń sọ fún ẹ dákẹ́ bá ń jíṣẹ́ fún wa ẹ jíṣẹ́ fún tọ̀ ta ló ń tọ̀ náà alladhi hajara alkitaba ẹni tó fi alukurani sínú létí òre ma. fi yawmihi wiridan min alukuran ọba alukurani kalẹ̀ kọ̀ wá káyà mẹ́wàá ń bọ̀ lójúmọ́ ẹ sọ fún tọ̀hún ẹ pé ojúmọ́ rẹ̀ ó lo àárọ̀ dalẹ́ kọ̀ wá rí àyà mẹ́wàá kà nù alukurani ẹ bá ń sọ fẹ́ nìyẹn mọ́ra yín sí ìyá tó lálukurani létí ọ̀tọ̀ wọ́n ṣe wúlá yíká aláwò dámẹ́rọ̀ bí ìfọn ọjọ́ tó ń ṣe ìyàwó rẹ̀ wọ́n náà ká alukurani ọgbà sàádà kurani ọ̀hún tán alukurani ní tọ́ wà núlé ẹgbẹ́ alukurani ń gan ló gbé ìwé èpè sí ẹgbẹ́ alukurani ń gan ló gbólúgbòhùn sí olúgbòhùn àti alukurani ń wúra wọn ọgbọ́ ọwà dọ́dọ̀ tí ẹ ò ní dọ́dọ̀ alukurani ọba náwó gbé olúgbòhùn alukurani ó sì máa pè ọ pé kàmí ó ní rárá ó ní díẹ̀ ó sì ń bẹ́ ń lè rẹ̀ ẹ bá ń sọ bẹ́ẹ̀ ni ó ti palu kurani títí òkè kurani ma ẹ bá ń sàlàyé fún. àtàyà kàtẹ́kù sí ìrùlé sàádà tí mo ti náà. àtàrà kàkéde. kàtẹ́kù sí ìrùlé sàádà tí mo ti náà. mautina ni ismu makani nu àtàrà kà tẹ̀bùsùrù lè sàádà tí mo ti. ìjọ orí pò mí tí eríire rẹ̀ wà tó ju bí alukurani lọ ìjọ orí bí tí sọ́sẹ̀sì rẹ̀ wà tó ju alukurani lọ ẹni tó lóun bá alukurani lẹ́kọ̀ọ́ kàá mọ́ ẹ bá ń sọ fún wípé ìjọ orí pò mí tí ayọ̀ rẹ̀ àti ìdùnnú rẹ̀ àtúrí rẹ̀ wà tó ju alukurani yìí lọ. àmúta àgàlùbùkà àbí ọkàn rẹ̀ abọ́kàn rẹ̀ ń ṣe méjì ń dààmú ni inú òkùnkùn ìbànújẹ́ tó dààmú rẹ̀ òun ní ojú orí náà alukurani bẹ́ẹ̀lì rẹ̀ mọ́ ṣé ìbànújẹ́ náà ló kún ọlọ́kàn tí ọ̀wá ojú orí náà wo bí tá alukurani wà mọ́ ẹ dákun tó di Ọlọ́run wọn bẹ yín mùsùlùmí ẹ̀yin ìyá wa ẹ̀yin tẹ́ kéwú nú yín àtẹ̀yin bàbá wa tẹ́ kálukùránì já ẹ dákun ẹ máa ṣe kọ́dà bó ṣe pàápàá kó ń bẹ̀ nìjẹ́ láwọn bàbá tó jókòó àwọn bàbá wa gbogbo ilẹ̀ ké kùránì kó ń bẹ àbá yìí gbogbo ilẹ̀ kálukùránì kùránì ti ń bẹnu lé yín ẹ bẹ̀rẹ̀ látòní tí mo bá yín sọ̀rọ̀ yìí kọ́dà bó ṣe àyà mẹ́wàá ẹ máa kà á lálẹ́ kẹ́ tó sùn kọ́dà bó ṣe àyà mẹ́wàá ni kọ́dà bó rùn bá fẹ́ jẹ́ arábúrábú bẹ́ẹ̀ adé ni bẹ́ẹ̀ ni náà kò sì gbé rí pọ́ ká àyà mẹ́wàá ẹ bá ká àyà mẹ́wàá ẹ tún pa á dé ẹ máa wá ṣe é bẹ́ẹ̀ lọ nígbà tí ìtọ́dún kan odidi alukurani kò pé bẹ́ẹ̀ bá ń ka àyà mẹ́wàá nígbà tí ìtọ́dún kan ẹ̀yin náà ti rí wípé láti last year ní nǹkan àyà mẹ́wàá láti sọ́ra tó bá ka mẹ́wàá yìí dàgbò ó sì kó di alukurani kan ọba wa pé kọ́dà bó ṣe ẹran kọ́dà bó ṣàdìyẹ ẹ wá pa kẹ́bi sí sàrà rẹ̀ ẹ máa wo báyà àwọn ọmọ yóò ti rí. kúlìlẹ̀dí náà tàkáyàbù àwọn wíìrìdì ẹ bá ń sọ fẹ́ni tí yóò ṣe alukurani tí yóò ka kurani ó dínà sálùkùránì ó gbé síbi kan ọ̀rọ̀ gbé sínú kọ́ńbọ̀dù òun wá kú kalẹ̀ ọba dunu àwẹ̀ yóò wá sí yóò mọ̀ wá gbọ́n alùkùránì nù wọ́n gbọ́n alùkùránì nù kùránì ti bẹ́ẹ̀ lé rẹ ẹni tó pa á ti di ọkà ẹ bá ń sọ fún bá. wàtàkà ńlábọ̀ àfọwọ́bàtì ìkéwà ni. takalla bá ń sùn bátìlẹ̀ ìkọ́wà ọlọ́wọ́ bá wọn àfa àṣẹ má ọlọ́wọ́ bá wọn àfa àṣẹ wọ́n pè mọ́lúdì kọ̀ lọ wọ́n pè sáwí kọ̀ lọ wọ́n ṣe látùkọ́ nínú kọ̀ lọ wọ́n láwọn ṣe lọ́jì kọ̀ wá wọ́n pè sátàlátù ọlásàlátù kínú ọlọ́wọ́ ọlọ́ wọ́n sì ń pè sí pati ń lọ ọ̀ndá pati lóhun ọ̀dá sàlátù lóhun ọ̀ndá klọ́ọ̀bù lóhun ọ̀dá mọ̀lúdì ànábì lóhun jọ́tọ́lọ́wọ́ bá pa ọ́ tì ọwọ́ ọlọ́run kò ní rí. kẹ́rí balẹ̀ àyáàdù. báwo la ti fẹ́ sẹ̀mí láyé. ìdùnnú máa ń ní ìnà. Al-Qur'ani dà gẹ́gẹ́ bí omi ni ìjáde ká lè survive láì rómi Al-Qur'ani lómi òun lómi tá a fi ń ṣe ìwòsàn láyé òun ní ṣe àlàáfíà fún wa. dàpọ̀ ipò ha ṣé a máa pé omi fẹ́ni tó ń gbẹ́ngbẹ́ omi ṣòro ó ṣòro tẹ́ ẹ bá fẹ́ pọn omi wàhálà lèèyàn fi pọn ẹni tó ń gbẹ́ngbẹ́ nísìnyí ó wá fẹ́ pọn omi tí ó mu ẹ mọ̀ pé yóò nàgbà sí kànga ẹ wo stress tí tọ́ba ẹ pọ̀ ń gbẹ yẹn bá ti wá gbẹ́ débi tí ò ní stress mọ́ kò ní rómi yóò yà fún ni torí bọ̀ sẹ́ni tí ó bá pọn òun náà ló fẹ́ pọn mi kò wá lágbára àti fa omi jáde nínú kànga mọ́ òun gbẹ sí ni tọ́ba sì rómi mu
yóò ní agbára omi sì ní tí ó fún lágbára kò sí agbára tí ó fi fa omi gbogbo ẹni ó bá jìnnà sí Al-Qur'ani tó bá lóun wà nǹkan kan kí láyé ìdààmú ní ń wá èyí tó o bá ń fọwọ́ fà òun lẹ́yìn Al-Qur'ani yóò padà béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ gbogbo ń tẹ́ ẹni táwọn èèyàn ń ṣe ń wá káàkiri láyé pé ájò ni ẹ̀gẹ́dẹ́ kan nìyẹn gbọ́dọ̀ jòkó tẹ́tẹ́rẹ́ èèyàn wá ní báyẹn lókè ní olówó wà á ṣe wàhálà ní gbogbo tó bá gbà láàfún ní tí padà gbẹ̀yìn rẹ̀ ẹkún ni Al-Qur'ani nìkan ni tó bá fún yàn ní nǹkan lẹ́yìn ọgbẹ̀yìn rẹ̀ Qur'ani ní kẹrọ létí ma wá sí tí wọ́n fẹ́ ṣe fún wa ní ìlú wa ní òkè sọ́nù ni